mo kí n káàbọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Adébánkẹ́ Aládé lórúkọ tèmi ń jẹ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìjọba ìpínlẹ̀ Èkó ti fún àwọn tó kọ́ ilé síbi àìtọ́ ní agbègbè Gbàgádà sí Bàrígà ní wákàtí 48 tí ṣe ọjọ́ méjì láti fi agbègbè náà sílẹ̀. Eléyìí ló jáde látẹnu kọmíṣánná tó rí sí ọ̀rọ̀ agbègbè àti ìdáàbòbò omi ní ìpínlẹ̀ náà yẹn ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab lórí ayélujára rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn tí wọ́n ní dúkìá lójú ọ̀nà tí omi ń gbà kọjá ní agbègbè yìí ní dúkìá wọn yóò di wíwó palẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà olórin tàkásùfé Rudeboy tó jẹ́ ọ̀kan lára àwọn P-Square náà ni ó ti ń gbàdúrà fún àwọn ìbejì rẹ̀ ní ọjọ́ ayẹyẹ ọdún keje èyí tí wọ́n ṣe. Rudeboy náà ni ó ṣe àpèjúwe àwọn ọmọ náà gẹ́gẹ́ bí ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run. Lórí ayélujára rẹ̀ ló ṣe àdúrà fún àwọn ọmọ yìí wípé ayọ̀ tí wọ́n mú wọnú ìdílé òun kò ní di òbu láéláé. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ Yorùbá ní ojú tó rí ibi tí ò fọ́ ire ni yóò gbẹ̀yìn rẹ̀. Lúmọ̀ọ́ká òṣèrékùnrin Ayọ̀ Ọláìyá ni ó ti ń ṣe ìrántí gbogbo ẹ̀gbin àti ìwọ̀sí tó kojú ní ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ kó tó dé ibi tí ó dé lónìí. Ayọ̀ Ọláìyá ló wá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ayélujára rẹ̀ wípé fóun ní agbára láti yí gbogbo ìṣòro náà dá. Nínú fọ́nrán díẹ̀ tó fi léde lórí ìtàkùn ayélujára rẹ̀ ni ó ti ṣe àfihàn òṣèré Ibrahim Shatta tó sì ń kíkú àdúrótì. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọba Abdulwasiu Gbọ́láhàn Lawal onírù ti ìlú Ìrù ni wọ́n ti fi ẹ̀rọ ayélujára wọn gba àwọn ènìyàn ní ìmọ̀ràn láti lo abala kejì ọdún 2024 yìí dáradára. Ọba Lawal ni wọ́n ti fi ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ṣe àpẹẹrẹ tí wọ́n sì sọ bí sáà àkọ́kọ́ ọdún yìí láti oṣù kìíní sí oṣù kẹfà ṣe jẹ́ ìpìlẹ̀ ohun tí ènìyàn fẹ́ fi ọdún ṣe. Tí sáà kejì láti oṣù keje sí oṣù kejìlá jẹ́ èyí tí yóò mú èso ohun tí ènìyàn ti gbìn jáde. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà lúmọ̀ọ́ká òṣèrébìnrin Wùnmí Toríọlá ló ti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ láti gbáradì fún fíìmù rẹ̀ tuntun èyí tó pè ní Queen Latifah èyí tó máa gba àwọn sinimá kan láti ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún yìí. Nínú fọ́nrán tí ó fi sórí ayélujára rẹ̀ náà ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká tí wọ́n forin kí àwọn ènìyàn kú ìmúra. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti olólùfẹ́ rẹ̀ náà ni wọ́n fi àríwísí wọn síbẹ̀ tí wọ́n sì ń kíkú iṣẹ́ takuntakun. Don't talk, tell me what you ain't a partner. Don't talk, I'm a voice don't hammer. Don't talk, you hear me now, brother. Don't talk, oh yeah, you ask your mommy. I want lay, what bad gun. Oh yeah, ask your daddy. I want lay, what bad gun. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ẹni tí Elédùmarè bá ń bẹ lẹ́yìn rẹ̀ náà ni ó ní ànító àti àníṣẹ́kù. Èyí ni ọ̀rọ̀ tí ìlúmọ̀ọ́ká Muyideen Ọládàpọ̀ tí ọ̀pọ̀ mọ̀ sí Lálá fi léde lórí ìtàkùn ayélujára rẹ̀ láti máa fi kí àwọn ènìyàn káàbọ̀ sí ọ̀sẹ̀ tí wọn ò tí ì lo irú rẹ̀ rí. Níbẹ̀ náà ni ó tún fi ọ̀rọ̀ ìmọ̀ràn sí fún àwọn ènìyàn wípé kí wọ́n má ṣe fòyà tàbí bẹ̀rù ṣùgbọ́n kí wọ́n fi ohun gbogbo sọ́wọ́ Ọlọ́run nítorí Elédùmarè náà ló tó láti bá ènìyàn rin ìrìnàjò dé ibi gíga. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré àti gbajúgbajà orí ayélujára ni tí gbogbo ayé mọ̀ sí Àǹtí Àjàrà ni ó ti ń rọ àwọn ènìyàn láti mọ́ṣẹ́ àdúrà fún ní àná ọjọ́ ìbí rẹ̀. Lórí ayélujára rẹ̀ náà ló fi àwọn àwòrán tó gbẹnu tán sí tó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún òun láti tún rí ọdún tuntun yìí. Níbẹ̀ náà ló tún gbàdúrà láti túbọ̀ rí púpọ̀ rẹ̀ sí láyé. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lórílẹ̀‐èdè yìí Morayo Afolabi Brown ni ó ti ń kí àwọn ènìyàn kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ olóyin. Lórí ayélujára rẹ̀ ni ó fi fọ́nrán kan sí níbi tí ọkọ rẹ̀ ti ń fi orin yan Ọlọ́run. Morayo ló tẹ̀síwájú láti sọ èrè tó wà nínú kí ènìyàn máa yin Ọlọ́run tinútinú tó sì tún ṣe é ní àdúrà wípé ọ̀sẹ̀ tuntun yìí á so èso owó àlàáfíà ìbàlẹ̀ ọkàn àti ìbùkún fún gbogbo ènìyàn. Ní nọ́mbà
ẹlẹ́ẹ̀kejì gbajúmọ̀ olórin ẹ̀mí ọkùnrin ni Ọláyẹmí Báyọ̀nílé Bọ́lájí tí ọ̀pọ̀ mọ̀ sí Tolúwani Sings ni ó ti fi léde wípé fọ́nrán orin rẹ̀ A Very Big God ti wà lórí ayélujára fún àwọn ènìyàn láti wò fún ìgbádùn ara wọn. Tolúwani Sings ló fi díẹ̀ nínú fọ́nrán orin ọ̀hún sórí ayélujára rẹ̀ tó sì rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti lọ wo fọ́nrán orin náà tó sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n kó ipa pàtàkì láti mú kí fọ́nrán orin náà ó jẹ́ àṣeyọrí. Ọlọ́run wà pẹ̀lú mi nínú omi nínú iná ìrírí tí mo rí láti ìbẹ̀rẹ̀ débi tí mo wà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní títí di àsìkò yìí ni àwọn ènìyàn fi ń kí ìlúmọ̀ọ́ká adarí ètò ayàwòrán sọ̀rọ̀sọ̀rọ̀ ìyẹn Frank Edo kú ayẹyẹ Oríkádún ọlọ́jẹ̀bí fúnra rẹ̀ náà ló mọ rírì Ọlọ́run lórí ayélujára rẹ̀ bí ó ti ń ṣe ayẹyẹ ìkejìléláàádọ́ta lókè èèpẹ̀ nínú fọ́nrán tó fi sórí ayélujára rẹ̀ ọ̀hún ló ti wá ń sọ bí ọ̀rọ̀ ìmọ̀ràn fún àwọn ènìyàn láti máa ṣàánú fún àwọn tí ó bá yẹ kí wọ́n ṣàánú fún. Kò ní ju báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí ká tó máa ṣe ní dédé síbí Yorùbá máa fòwe sọ̀rọ̀ wípé orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́ ní àkókò tá a wà yìí gbígba ẹ̀mí ara ẹni kọ́ ni ọ̀nà àbáyọ sí ìṣòro tí ènìyàn ń là kọjá. Adébánkẹ́ Aládé lórúkọ tèmi ire àti ayọ̀ náà láwọn máa fi pàdé ó dàbọ̀.